káàárọ̀ ẹ káàsán ẹ kú gbogbo ẹ. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ láàárọ̀ yìí gbogbo yín lẹ ti mọ̀ pé mi ì gbọ́n. Àgọ̀ tó bá wà nú ọ̀rọ̀ yìí ẹ filẹ̀. Òdìdí ló fẹ́ sọ̀rọ̀ yìí ẹ fagọ̀ náà lẹ̀. Tọ́gbọ́n kéékèèké bá wà nú ẹ má ṣàbòsí mi ẹ lo ọgbọ́n náà o. Àwa ọ̀dọ́ méjì lọ̀rọ̀ náà pín sí. Alákọ̀ọ́kọ́ ni wípé mo ṣe fídíò kan lánàá. Ká ní mo post fídíò náà ǹbá jí láàárọ̀ yìí ǹbá máa wówó mọ́tò pé mo fẹ́ lọ lé bàbá wa K1 the ultimate mo fẹ́ lọ bẹ̀ wọ́n pé ọ̀rọ̀ tí mo sọ ọdún mi rude sí wọn and I will never rude because bàbá mi ló jẹ́ ó jẹ́ bàbá Pasuma ó tún tó bàbá fún mi nínú bíbí for real. So definitely mi rude sí wọn mo kàn sọ̀rọ̀ kan bẹ́ẹ̀ ni tí láì jẹ́ tí mi mọ̀ pé bí mo ṣe ń rò ní bàbá wa K1 the ultimate number 1 gbogbo onífújì bẹ́ẹ̀ náà làwọn náà ṣe ń rò. A jẹ́ pé ká má jọ́ọ̀jì ìwé pẹ̀lú àwọ̀ tá bá rí lẹ́yìn ẹ̀ ò náà tàn tìgbà tá bá ṣí. Èmi ti fẹ́ máa fẹ́ràn K1 as far as tó bá ti ń gbẹkún àwa mẹ̀kúnnù sùn. Kí ni mo sọ nú ọ̀rọ̀ yẹn ni wípé mo ló kéré nú àwọn lọ́balọ́ba tí ò ń gbórin K1 ó kéré nú ẹni tó ṣe pírẹsidẹ́ǹtì tó jẹ́ Yorùbá àbáwọn okay pírẹsidẹ́ǹtì ò lè jí kó má gbórin K1 the ultimate alábàáṣe ni wọ́n ọmọ ẹ̀ ní gbogbo wa kí ni ó wá kéré nú àwọn lọ́balọ́ba tí ò ń gbórin àwọn top Fuji artist wọ̀nyẹn. Mo wá sọ nínú ọ̀rọ̀ yẹn mo ní bàbá wa K1 the ultimate mo ní ẹgbẹ́kún wa sùn ọ̀rọ̀ táwa ń kígbe àwa mẹ̀kúnnù tá a jẹ́ kankan tá à ń sọ yìí ẹ bá wa sọ dorin á dún létí ààrẹ á lè mọ̀ pé ó kàn wọ́n lára. Ẹ bá wa sọ dorin àwọn lọ́balọ́ba wọ́n lè mọ̀ pé ó ti kàn wọ́n lára o wọ́n wá nǹkan ṣe sí i. Mi mọ̀ pé bí mo ṣe wá ń rò ni bàbá wa K1 the ultimate ló wá rò. Ṣẹ̀rí pé ǹbá máa jí láàárọ̀ ǹbá máa wówó mọ́tò Jẹ̀bú pé mo fẹ́ lọ bẹ̀ bàbá. Ẹ̀sà ayé ò ní ìṣòro gbé fún yín ẹ bá gbogbo ìgbà mu ẹ máa bá ìgbà mu lọ. Ọ̀rọ̀ mi wá lélẹ̀ tẹ́ bá rò lórin kankan tí ò gbẹkún àwa mẹ̀kúnnù sùn a jẹ́ pé ó ń lùlù bámbám mo yó ní ìmọ̀ para ni ọmọ ẹnì kankan bámbám mo yó. Ẹ̀yin olórin tó wù yín wà lókè ẹ bá wa sọ clearly ara ni àwọn mẹ̀kúnnù torí ẹ̀yin ní lọ́ọ̀sì báyìí àwa ò ní ẹsẹ̀ làwa fi ń rìn. Ẹ̀yin kọ́lé sí gbangba àwa kọ́lé sí kọ́nà àwa aládẹ ń stream orin yín. Ẹ bá wa gbọ̀rọ̀ yìí dorin ẹ bá wa sọ̀rọ̀ tá à ń sọ yẹn sọ dorin fún wa káwa máa jó sí káwọn èèyàn ohun tó wà lókè wọ̀nyí lè mọ̀ para ni wá. Bàbá wa K1 the ultimate ayé ò ní ìṣòro yín gbé ayé ò ní ìṣòro èmi náà gbé ibi tẹ́ dé báyìí ọlá yín ti tó bẹ Ọlọ́run pé Ọlọ́run wo bó ṣe ṣe K1 ní sọmọ mi bẹ́ẹ̀ bó ṣe ṣe K1 ní ṣe mí bẹ́ẹ̀. Àwa lélẹ̀ lágbára ní kankan ẹ wo bọ́n ṣe ń ṣàwà mẹ̀kúnnù. Pé wá sọ̀rọ̀ yìí mo ti nífẹ̀ẹ́ yín mi ní bá yín sọ̀rọ̀. So ìyẹn ẹyọkan ẹjọ ẹlẹ́ẹ̀kejì ni wípé ẹ̀yin ọ̀dọ́ gbogbo àwa tá à ń ṣí fóònù síwájú tá à ń sọ̀rọ̀ olórin igi olórin lọ olórin igi olórin lọ for now ẹjọ ìlú ò fararọ ẹ jẹ́ ká fèsì ibi tí bàtà ti ń ta wá lẹ́sẹ̀ o. Ẹ̀rù ti dé ẹ̀rù ń bo ní kálukú tó bá ń travel báyìí wọn ò bí ẹ pé ṣe l'accident pé wọn ẹbí a máa pè é pé kó sáré o. Ìfòyà ti dé ìfòyà tó dé yẹn wá jẹ́ kí n ronú débì kan nínú àyà Quran chapter 2 verse 155. Mo wá gbọ́rọ̀ yẹn sínú làákàyè pé ṣé kì í ṣe Ọlọ́run ló ń ṣe ànídà àti bẹ Ọlọ́run lágbọ́nrin ibẹ̀ yẹn kí lọ́lọ́run sọ ń bẹ̀ Quran chapter 2 verse 155 ó ní wàhálà nábólù wà nà kún bè ṣe hin mẹ́nà al-khawfi wal-ju'i wà náxin mẹ́nà al-amwali wà samarati wà bá ṣe rí sọ́bìnrin náà. Quran chapter 2 verse 155 ni Ọlọ́run ní tí bínú bá ń bọ̀ èèyàn lè rádánwò níbi wal-khawf ìbẹ̀rù a máa dé
ṣé wọ́n tún ti dé ìwé ilé tó ń ṣẹlẹ̀ wà lè yọrin ebi a máa para àánú wà náxin mìíràn àmúwálẹ̀ ìdínkù a máa bá owó àwọn èèyàn ìdínkù ń bó ọrọ̀ ajé Nàìjíríà wálé àǹfọ̀ọ́sì ẹ̀mí a máa lọ ẹ̀rí bọ́n ṣe ń pa àwọn èèyàn ṣé lè yóò tó rò ju pé ká máa kí fún ká máa bú lágbájá ìwọ tán bá bú ẹ tó bá fẹ́ dákẹ́ lọ lo lákọ́bù tí mo lò sometimes ago mo sọ nínú ọ̀rọ̀ mi yẹn mo ní ìzálikálẹ́bù láàyò sí kàhíndà náà báyìí fàzárì wíláyà ọmọlẹ́kì yá má ti yá ń bá o ajá tó ń gbó ẹ tí ò lè gé ẹyẹ lásìkò kásìkò tí bá ti ẹ̀ ń gbó ìndà náà báyìí bódà tó bá ń gbó fàzárì òfilẹ̀ ìláyà ọmọlẹ́kì yá má ti yá ń bá o lọ́jà ìláyà ọmọlẹ́kì yá má ti yá ń bá o lọ́jà àlẹ́kì yá má kó máa gbó ẹjọ́ nǹkan ṣẹlẹ̀ sí Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ yìí ẹjọ́ ẹ jẹ́ ká máa ṣàdúrà ká dẹ̀ máa sọ̀rọ̀ tó dá nípa ìran Yorùbá tabarẹ́rẹ́ ni tọ́lú ta wò pó lè ràn wá lọ́wọ́ orin tí bàbá wa K1 The Ultimate kọ́ ń bẹ̀ yẹn ẹ gbọ́ mò ń gbọ́ mo tún gbọ́. Gbogbo Yorùbá wọ́n ní kó ṣíkún kó kẹ́ra gbogbo ayé àtẹ̀lé o. Ìwòsàn tèmi. Ọ̀rọ̀ ajínigbé agbanipanilẹ̀ yìí ẹ jẹ́ kó wọlé pátápátá Ìgbòho gbogbo ẹ̀yin ọmọ ogun ibi yóò fẹ́ wà gbogbo yín ẹ̀ má sùn gbogbo ọmọ Yorùbá. Wọ́n jínigbé wọ́n múra nípa wọ́n ti wá bá sábà ṣàbúrúkú ìyẹn ò lè ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Ìgbòho Gani Adams gbogbo yín ẹgbẹ́ ra nílẹ̀ ọmọ Yorùbá. Ìgbòho ṣà kó o parẹ́ ọ̀nà Kakanfò Gani Adams ẹ má fi pírẹsidẹ́ǹtì nìkan sílẹ̀ ọ̀rọ̀ yìí gbogbo Nàìjíríà ló kàn ọmọ Yorùbá gbogbo Yorùbá máa ló kàn ọmọ Yorùbá ẹ̀yin ọmọ Yorùbá àwọn là ń bẹ lórí àlééfà gbogbo Yorùbá kó má bàjẹ́ mọ́ wa lọ́wọ́. Gani Adams ẹgbẹ́ lakẹ́rì rẹ Ìgbòho Sunday ẹgbẹ́ gbogbo àwọn ọmọ ogun ẹgbẹ́ gbogbo àwọn àgbẹ̀.